kí má ṣe láṣẹ mọ fún yín. Allahumma amin. Akí màmá olórí bákan náà ẹja akọrin náà kan náà torí ìjọba àsìkò à ń bẹ̀rẹ̀ wá fún kábíyèsí. Ikú dákun wá ti rìn bá kárùn dákun kó máa máa ṣe o. kíyà dákun kó máa máa jẹ o. kó sì dákun kó máa máa ta Síkírù láì ọba. Ẹ tún bá wí lẹ́ẹ̀kan sí. kárùn dákun kó máa máa ṣe. kíyà dákun kó máa máa jẹ o. kó sì dákun láì kó ọba rẹ̀. kó sì dákun kó máa máa ta o. Síkírù láì ọba rẹ̀. bàbá má jẹ́ fọdún iṣẹ́ àṣepọ̀. Àmín. Bàbá olórí náà bàbá kú bẹ́ẹ̀ akí gbogbo ẹ̀ kábíyèsí bàbá kábíyèsí má fi ọdún iṣẹ́ àṣepọ̀ fẹ́yìn náà bàbá tó wáyé kó ní dání tó tó gbọ́ ọdún máa tó sí. Yàdá àyìnlá sàlám. Gbogbo àwọn tí ìkú fáwọn tó máa pátá tó wọ́n dúró ti bàbá kábíyèsí ọlọ́mọṣẹ́ àdúró tẹ̀lé kankan wọn náà. Akí àdìbò adárúkọlẹ̀ ọ̀kan ẹ̀yin sọ̀mọ̀rí kúmbì tí wọ́n bá tó pé kalẹ̀ fún wa àpàdà tí wọ́n máa dùn tọ́ṣe láéláé. Bí wọ́n jọ jábọ̀ lọ́wọ́ yín mo kí gbogbo alábàápọ̀ pé sálámà alékún wa rahmatullahi ta'ala wa barakatuh sọ́dọ̀ àlẹ́ nàbẹ̀ kẹrin. Who's in charge? Who's in charge? Ẹ̀ka òwúrọ̀ ẹ̀ tẹ́ àkú ọdún àkú ìyè ọdọọdún la máa péjọ ọdọọdún la máa ṣe ayẹyẹ àdìpẹ̀jì akí gbogbo àwọn kábíyèsí wa àfi lábọ́dù wa àfi kí àwọn kábíyèsí wa tó wà lórí ìkàlẹ̀ tí fi máa mú àwọn ti ṣe open prayer fún wa gbogbo àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ tí wọ́n ti wà ń bí gbogbo àwọn a máa kí kábíyèsí nígbà mọ́ àárọ̀jọ́ mú solóko torí àsìkò ti lọ ètò yìí a máa ṣe pápápá ni. Akí aláìlúwà wa ti odò ìṣẹ́lú akí kábíyèsí wa ti igbó oyè kí igbó. abẹ́ ti àkókò yìí èmi ọmọ Bọ́lájí àti gbogbo. ìgbà tó bá máa jẹ ọba àkọ́kọ́ ọba jíjọba àbíkọ́ àjíjọba kutu náà lọ́ba ọba ọdẹ. alẹ́ náà wá òun náà ni mo jẹ gbogbo ẹ̀dẹ̀ support mi nítorí nítorí everything Elédùmarè tó dá yín bẹ́ẹ̀ ọ̀dọ́ máa tún dàgbà dàgbà Elédùmarè. Kábíyèsí.
Thank